àti ń rìkọ́dù náà. Okay. So ẹ wá lọ sí www.lumen5 lẹ lọ sí láti lọ sí lumen5 bẹ́yẹn. Nẹ́tíwọ̀kì mi ló ń slow báyìí bá ti fast lébẹ̀ rán. Bẹ̀rẹ̀ bí create product video. So for instance, ilé tí mo ti create nígbà báyìí náà lè lórí ilé ìbá mo ń create ẹ̀ lọ nísìnyí lẹ́ẹ̀kan yẹn, but mo rí pé ẹ̀ get ẹ̀ ló yẹ kí n back ló yẹ kí n padà pé tó dà kẹ́ bá lè get ẹ̀. Kí ni benefit náà? Àwọn product yẹn all natural fibre mo fẹ́ ṣe, mo ti kọ́ all natural fibre basanti kìíní kan ẹ̀kọ́ key benefit ẹ̀kọ́ tẹ́lá key benefit ẹ máa fi full stop síbi tí full stop báyẹn kó wà o ẹ dẹ̀ máa fi comma síbi tó yẹ kó wà tẹ́lá ti kọ́ bẹ́yẹn ẹ wá kọ WhatsApp ọkọ̀ phone number yín ẹ fi sí tẹ́lá ti fi sí bẹ́yẹn ẹ wá convert ẹ as video ẹ wá lọ sí convert as video ẹ get right. So tẹ́lá ti lọ sí convert as video bẹ́yẹn ó ń lọ bẹ́yẹn á convert as video fún ẹ automatically. Ǹjẹ́ ní lumen5 yẹn? lumen5.com www.lumen5.com laptop lẹ lè fi ṣe ẹ lè fi fóònù ṣe rárá. So so mo fẹ́ gbé picture ní fibre yẹn sí all natural fibre yẹn sí máa upload ẹ̀ máa wá drag ẹ̀ máa gbé sí ìgbà ṣe àyè pé kò tí ṣó bẹ́ẹ̀ máa lọ sí swap design ẹ bá gẹ̀tẹ̀ ẹ lọ sí record yẹn. Swap design ilé ìtẹ́wá wá like ní gbogbo àwọn content ilẹ̀ gbé ilẹ̀ tẹ̀sí kò tí gbogbo àwọn ilé ìwé kò tí ilé tí mo like máa ṣó ẹ̀ sísàlẹ̀. Ṣé gbogbo àwọn ilé ìṣègùn all natural fibre? All natural fibre ilé nìkan mo like bó ṣe rí ìwà ẹ̀ mo like. So time tẹ̀wá fi kó dúró kẹ́ fi preview ẹ̀ lé at least 4 seconds ti tó or ẹ jẹ́ kí n 6 seconds. 6 seconds. Leave 6 seconds, 9 seconds. So ẹ máa swap design tẹ́lá mi pé ẹ like nǹkan tó gbé wá. Swap design ìdí ìbàlẹ̀ wa ti máa rí ilé ìjọba tó wá fẹ́ tó wá pé bẹ́ẹ̀ ṣe kó ṣe rí lélẹ́yìí tó tẹ́ ẹ̀ bá tí ẹ lọ sí ìsàlẹ̀ pàtàkì tó sọ fún ilé ìbámu like bá ti click lórí àá change sí bíbá ẹ̀ àtúmọ̀. Key benefits. 4 seconds to do. Promotes regulation. Check on 5 seconds to lay 6 seconds. Kéèyàn tó kà á tán contribute to a pleasant feelings of diet iron ilé ìwà kéèyàn tó kà á tán á tó kéèyàn gbé sí 10 seconds. Ilé ìwà náà kéèyàn gbé sí 10 seconds.
mix with kéèyàn gbé sí 14 seconds kéèyàn tó kà á tán. Kéèyàn gbé sí ilé náà sí 13 seconds báyìí. Ilé báyìí ló wá pẹ́ jù kíkọ́ fóònù nọ́mbà yín wà ń bẹ̀. Okay. Ẹ gbọ́dọ̀ jẹ́ kán farabalẹ̀ Kán yí fóònù nọ́mbà farabalẹ̀ yín. phone Ẹ number. gbé sí 15. So láti gbé sí 15 bẹ́ẹ̀ ẹ wá lè preview ẹ̀. Ẹ preview ẹ̀ kẹ́ wo iṣẹ́ tẹ́ ẹ ṣe. All natural fiber, that 10 gram. Certified fiber powder for drink or research to support heart health and digestion health. Ó ní sùúrù kẹ́ríkà key benefits. Promotes regularity. Contribute to a pleasant fullness of feeling of fullness. Diet high in fiber support heart health by helping to low body cholesterol. Tastes great by itself when mixed with other food and protein drinks. Mix 1 scoop or 3 teaspoons 21 gram of fiber food and drink mixed with 250 ml milk, water or your add all natural fiber food and drink mixed to your favorite NeoLife protein drink mix and diluted. Ní farabalẹ̀ kan kó tó lọ báyìí. But eléyìí tí mi ò farabalẹ̀ kan máa tù in your recipe for bake, good sausage, pasta, cashew, etc. Add 2 or more teaspoons for a fiber boost. WhatsApp or call phone number mi. Ẹ̀yà ìkó mo farabalẹ̀ báyìí. Eléyìí tí mi ò farabalẹ̀ kà ní. Mo fẹ́ lọ gbé sí seconds tó tún ṣe kìíní. Because èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ kà dáadáa. Wọ́n lè rí kà. Eléyìí ní ọ̀dà ìpín mi ò rí kà. 15 seconds báyìí. Mix 1 scoop or 3 teaspoons 28 gram of all natural fiber food and drink with 250 ml milk, water or your favorite juice and blended well. Ẹ̀gbọ́n mo fara ẹ̀ kan. So torí pé mo ti ṣe tán mẹ́yìn. Ẹ̀gbọ́n mo ti ṣe tó ti wà. Màá ṣe wá publish ẹ̀. Tí màá ti wá publish ẹ̀ mo ṣe fẹ́ download rẹ̀ ní. Publish automatically I download. Mo lérò pé understand ẹ̀ bẹ́ẹ̀. Ó ì máa play ara ẹ̀ gan bí wà bí mo ṣe ń publish ẹ̀ yẹn. Màá tún lè fojú ara mi rí. Tẹ́ ẹ̀ bá understand mo ilé tún yín kọ́ òkú lé o. And again tẹ́ bá kàn ń wo fídíò yẹn ẹ máa understand ẹ̀ dáadáa. Ìwé ẹ̀gbọ́n ló jẹ́ kí n record ẹ̀. Key benefits. Promote regularity. Contribute to a pleasant fullness. Support heart health and help to low body cholesterol. Tastes greatly by itself when mixed with other food and protein drinks. Ẹnìkan lè béèrè pé wọ́n cholesterol lọ́wọ́ mi, èmi gan ti gbàgbé gan pé all natural fiber gan ń ṣiṣẹ́ fún. Hamilton náà ṣiṣẹ́ fún. Hamilton tẹ̀bí cholesterol ni pé kọ́ra pọ̀ jù lára yìí lẹ́yìn tó tutù. Hamilton náà ṣiṣẹ́ fún. Nǹkan tó ń mọ kàn sàn fún ó ní oníṣẹ́ that can help me reduce my body sugar.
tí mo máa download náà. Play ẹ̀ dáadáa ẹ lè fi gba ẹ̀rín rí. Ìyá náà tó ti download àdúgbò ti download Kí sọ́dọ̀ mi? náà sórí ìpínlẹ̀ yìí. Nígbà lè Ẹ tún ṣe mí. fẹ́ lọ